ọjà wọlé ọ̀tẹ̀ wọlé wá wọ́n fi ọ̀tẹ̀ lé tókè òkú lórí àga wọ́n lo agbára gómìnà ṣẹ́dúró nǹkan tó ṣe nígbà yẹn tí àwọn Alhaji Tawa tí gómìnà ṣe nígbà yẹn is non and void ṣùgbọ́n wọ́n yàn wá jẹ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa ń bí báyìí àwọn gómìnà náà mọ̀ pé táwọn ń ṣe yìí kò right but wọ́n ń wò wá gẹ́gẹ́ bíi pé kí ni wọ́n ó ṣe. bẹ́ẹ̀ torí pé àrí professor tàbí. bẹ́ẹ̀ àrí professor nínú wa náà àwọn professor ti wà nínú wa ní ìsìn graduate ní secretary wa tẹ̀ ń wò yẹn bàbá tán jẹ́ vice yẹn ọmọwé gidi ni wọ́n lecturer ni wọ́n. the constitution tó gbẹ̀yìn RTW dúró is from National Assembly not State Assembly. We are in the exclusive list of the Federal Republic of Nigeria. NURTW yes, of course. We are under the Nigeria Labour Congress. Nígbà tí Alhaji Elewe Omo táwọn wá bọ́bẹ̀ Alhaji Tokyo wọ́n tún step aside. Salako Elewe Omo gbàjọba ṣe pé wọ́n dìtẹ̀ gbàjọba ni pẹ̀lú agbára gómìnà tó wà nípò ńgbà yẹn Adébáyọ̀ Akálà ṣùgbọ́n ìjọba wọn tán ṣe aró òrókùn aró òradìẹ ni o nítorí pé àdìbò fún wọn gómìnà wa Isiaq Abiola Ajimobi wọ́n ti dolóògbé the best governor to our NURTW ẹni is the best governor to the NURTW ní gbàgbé ẹ̀ láíláí ó ní àwọn ó pè wá kí ni ń dá wàhálà lẹ̀ láàrin yín tí ẹ̀mí fi ń sọnù nílùú tẹ́mi fi ń sọnù nílùú ó lóun ò fẹ́rú ẹ̀ mọ́ ní tòun àwọn jẹ́ kó yé wa wípé àwọn ò lágbára láti pa ẹgbẹ́ wa mọ́lẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ mo sọ lẹ́ẹ̀kan pé it's not within the power of any governor to prescribe NURTW or suspend our activities. It's wrong. ìgbà tí gómìnà Ṣèyí Mákindé dé election wọn á fi ọwọ́ kan election wọn tá a bá lo agbára tá a nígbà yẹn election wọn ní lọ́wọ́rọ́wọ́ ẹ̀yin náà mọ̀ tán pé ní NURTW ṣe bẹ́ẹ̀ náà mọ̀ wá Ṣèyí Mákindé dẹ̀ wọlé wọ́ọ́rọ́wọ́ but to our surprise àdánwò tó dé gbogbo wàhálà tá a wà náà lónìí ìgbà tí Ṣèyí Mákindé ti di gómìnà láti wà nínú ẹ̀. pàtó wá di àsìkò gómìnà Ṣèyí Mákindé ńkọ́. thank you ẹ̀rí pé mo sọ fún yín pé láyéláyé láàmú ròyìn gómìnà Ajimobi tẹ̀lé òfin ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé it's not within the power of any governor to prescribe NURTW or suspend our activities. It's wrong. bí ìgbà tí ẹ̀kan lu agbára léèyàn lórí ló jẹ́ ìgbà tí gómìnà Ṣèyí Mákindé dé. You know I told you I'm the deputy state chairman. Bẹ́ẹ̀ni. Fẹ́lẹ́ jáde láyé. Mo proceed to the position of. Yàwó nìyẹn. That was 2015. 2015. That was 2015. Nígbà tí gómìnà Ajimobi parí sáà àkọ́kọ́ wọn. Èmi ni mo wà lórí àga lórí CTB ọ́fíìsì náà ni àná. Okay. Now mo proceed to the position of acting state chairman. Of course. For 3 months. Láàrin 3 months yẹn ni gómìnà Ṣèyí Mákindé ló become the governor of Oyo State. 2019. 2019. Gómìnà Ṣèyí Mákindé di governor of Oyo State. So ìgbà tí wọ́n dé. ẹ̀yin sì ní alága ẹgbẹ́ awakọ̀. èmi sì ní alága ẹgbẹ́ awakọ̀. wọ́n yan àwọn aráàlú yìí. election wọn a fi ọwọ́ kan election wọn tá a bá lo agbára tá a nígbà yẹn election wọn ní lọ́wọ́rọ́wọ́. kò yé mi kí lè bí wà pé ẹ fọwọ́ kan. torí n tó ṣe fún wa ló jẹ́ kí n lọ sáàrin yẹn. ẹja kí ni báwo lẹ ṣe lè fọwọ́ kan ìdìbò. ẹ̀yin náà mọ̀ n tán pè ní NURTW ṣe bẹ́ẹ̀ náà mọ̀ wá. ó náà mọ̀ ń sọ lẹ́ẹ̀kan ẹni ẹlẹ́ẹ̀lágbá yín mélòó náà lára yín náà lẹ́sọ̀. bẹ́ẹ̀ tí nítorí pé àlàáfíà ti wà àlàáfíà tó wà yẹn làwọn náà jẹ́ tíbò wọn fi wú lọ́wọ́rọ́wọ́ tán fi di governor for Oyo State. pé kálẹ̀ fẹ́ fọwọ́ kan bóyá ká ní bóyá gómìnà Ajimobi gbà yẹn tán bá sọ fún yín pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ó lè mọ yìí síbi tó yí sí. gómìnà Ajimobi ò tiẹ̀ wá ṣe bẹ́yẹn ó dàbí pé ńgbà yẹn gan bí ìgbà tí mo rò wọ́n gan fẹ́ kí gómìnà Ṣèyí Mákindé yìí wọlé àṣẹ gómìnà so wọn ti ẹ̀ lu agbára kankan wọn láì wọn ò lu agbára kankan. bí àtọ́rí pé àwọn sì ti parí ọdún mẹ́jọ títí wọn. èèyàn parí ọdún mẹ́jọ mi agbára sì wà lọ́wọ́ rẹ̀. wọ́n rò pé àwọn kúkú ti ń kó ń bẹ̀. èmi ò tiẹ̀ mọ̀ náà ṣùgbọ́n bàbá yẹn ò. so ẹ̀yin náà ò sì bẹ́ẹ̀ni kankan ṣiṣẹ́. kódà a tún sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wa ibi tó dé dúró yìí o wọ́n tó bá fẹ́ Ṣèyí Mákindé no we don't mention Ṣèyí Mákindé wọ́n tó bá fẹ́ láti dìbò fún PDP lọ dìbò fún. tó bá yẹ pé ẹgbẹ́ wọ́n tó bá fẹ́ APC lọ dìbò fún wọ́n tó bá fẹ́ ẹgbẹ́ kinní kan lọ dìbò fún. Ṣèyí Mákindé dẹ̀ wọlé wọ́ọ́rọ́wọ́ but to our surprise àdánwò tó dé gbogbo wàhálà tá a wà náà lónìí ìgbà tí Ṣèyí Mákindé ti di gómìnà láti wà nínú ẹ̀. bóyá ẹ jẹ́ ká tún fi ojú kan wò bóyá ẹ̀yin ò ṣiṣẹ́ fún wọn ni bóyá àwọn gun míì ṣiṣẹ́ fún wọn. èmi kàn ń. ṣe rí
ká máa sọ wípé ẹnìkan ló ṣiṣẹ́ fún mi ẹnìkan ò ṣiṣẹ́ fún mi kò right ní Nàìjíríà ẹ lè sọ fún mi náà pé dandan kí n wá ṣiṣẹ́ fún yín náà ṣé mo jẹ́ bí ẹrú yín ni ẹni tó bá wù mí mo lè ṣiṣẹ́ fún ẹni tó bá wù mí mo lè lọ dìbò mi fún náà tẹ bá gbàkó ti gọ́fúnà tọmọ ìyá mi bá gbàkó ti gọ́fúnà tí ò bá wù mí láti dìbò fún mo lè dìbò fún yín náà ìyẹn mi pé ká ẹ wá di gọ́fúnà kí a sọ pé ẹ fẹ́ máa fìyà jẹ mí náà ṣé mi sọ ọmọ Nàìjíríà ni. ó dà ẹ jẹ́ ká wá kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n wọlé. Thank you so much ibẹ̀ gangan tí mo fẹ́ kẹ́ béèrè ni ìgbà tí gómìnà Ṣèyí Mákindé wọlé tí wọ́n ti búra fún wọn òkè wọ́n ti búra fún wọn gangan ṣé àgbẹ̀ tí wọ́n bá ṣe rere ara ó yẹ náà bàtà mọ̀ pa àṣà ìdá sí wọn we went to the stadium ibi tó ti búra fún wọn tí n bá wo ìyàwó tá a lọ bí yàrá nílé ní 5,000 members of NURTW tẹ wà ń bẹ̀ tá a wà ń bẹ̀ with our NURTW uniform àwa ti gbà pé gómìnà ti dé nìyẹn n tó fi wá dẹ̀ sọ tó fi NURTW sọ ni pé support the government of the day ìjọba tó bá dé tó bá wà ń bẹ̀ ni a gbọ́dọ̀ gbárùkù tì ọ̀nà tá a dẹ̀ fi lè gbárùkù tì náà ni wípé òun náà ó ṣe fún àwa náà ó ṣe fún á make sure pé àlàáfíà wà nílùú revenue wọn á bá wọn mójútó gbogbo tó bá jẹ mọ́ nǹkan tí ìjọba fi lè rówó lára wa. Báwo ni ìjọba ṣe máa ń rówó lára. Thank you ṣe pé àwa drivers àwa ọlọ́kọ̀ àwa la ní mọ́tò tó pọ̀ jù. àwọn èèyàn lè lówó gan ẹgbẹ́ ni mo ń sọ. bó lè yàn ṣe mọṣẹ́ tí ò ní lówó lọ́wọ́ èèyàn ẹ bá ṣiṣẹ́ náà ní lówó lọ́wọ́ náà ẹni tí ò ṣiṣẹ́ ò lè lówó lọ́wọ́ àmọ́ ní mọ́tò méjì mẹ́ta ń sìn ìkan lọ Abẹ́òkúta ìkan lọ Ọ̀yọ́ ìkan lọ Sókótó ṣégbà tán bá dé tán kó. lábẹ́ ìwúlẹ̀ bó ṣe lè burú tó owó wọlé lójoojúmọ́. ọkọ̀ àwọn ìlàdẹ̀ ń gbà tá a bá gba mọ́tò ní ìsìn tó bá di parí oṣù owó tó bá jẹ mọ́ ti dílà á lọ yọ fún yóò ṣẹ́kúlẹ̀ fáwọn náà á ra bàtà tuntun á ra fìlà tuntun tó tán sọ pé àlọ́ lọ́wọ́ nù á sì jẹun tó dáa. ẹ ṣáà ń bá wọn mójútó òróòrò tìjọba. tiwa ní pé n tó jó òróòrò ìjọba ká bá wọn mójútó tiwa nìyẹn ká dẹ̀ sọ́pọ́tì gọ́ọ̀mẹ̀ntì wọn kí wàhálà kankan mọ́ ṣẹlẹ̀ nílùú kán mọ̀ rí pé wàhálà kan ṣẹlẹ̀ níbì kan o àwọn NURTW ni nǹkan kan tún bẹ tí ìjọba ò tún mọ̀ àwọn ìjọba kan mọ̀ o ṣe rí àwa NURTW security ní wá láàrin ìlú ìbáwọ̀ tí ẹnìkan nínú àwọn tẹ̀ ń wò yìí bí tán bá kọ́lé sí kólé ò tó lè wọ àdúgbò bẹ̀ lọ jalè yóò ṣe díẹ̀. kò yé mi. ẹ ṣe àdúgbò tí mo kọ́lé sí só ti yẹ yín olè ò kì í jà ń bẹ́ o ṣe pé gbogbo ayé ni mo ti ń sọ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀gá bẹ́ẹ̀ náà làwọn èèyàn akọ̀kan tẹ̀ ń wò yìí àwọn olè máa ń fi àdúgbò tẹ̀ NURTW bá wà àwọn olè tí wọ́n máa ń wò wípé agbára ń bẹ lọ yín yàtọ̀ fagbára wọ́n mọ̀ pé wọ́n jáde sáwọn ẹ má lọ ọ̀nà bẹ̀rù àwọn máa ń sọ gan ni fear nobody ní ti àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn òwòrí ti wa so a máa ń protect àdúgbò bí tá a bá tún kọ́lé sí mo kọ́lé síbi kan lọ́rẹ̀ méjì tán bá ń gbọ́ wọn máa sọ báyìí ìgbà tí mo fẹ́ kọ́lé síbẹ̀ tí mo fẹ́ ra ilé tí mo rà ń bẹ̀ àwọn ẹni kí n má ra ilé yẹn wọn láwọn olè máa ń dà wọn láàmú mo níbi tó lè ti ń dààmú ẹ̀gàn mo fẹ́ lọ mo dẹ̀ lọ kọ́lé síbẹ̀ ìgbà tí mo kọ́lé síbẹ̀ odidi ọdún méje tí mo lò ń bẹ̀ ó lè dà wọn láàmú nígbà tí mo kúrò ń bẹ̀ tí mo tún kó lọ síbòmíì lẹ́yìn ọdún mẹ́ta tán gbọ́ pé èjì ogbe ti kúrò ládùúgbò yẹn wọ́n tún kọjú sí wọn padà wọ́n pè mí padà ládùúgbò yẹn pé kí n jọ kí n mọ wá sùn ládùúgbò àwọn bẹ́ẹ̀ náà dẹ̀ ni gbogbo àwọn ọ̀gá mi gbogbo àwọn driver tẹ̀ ń wò yìí I'm a driver both people you are looking at they are all drivers driver ni wa so ibi tí driver bá wà security máa wà níbẹ̀. àwọn ọlọ́pàá mọ̀ wò pé ẹ fẹ́ pé ọlọ́pàá ló ní tó jọmọ́ ààbò. ẹ ṣe gan àwọn ọlọ́pàá gan wa fẹ́ràn àwa NURTW wọ́n fẹ́ràn wa púpọ̀ gan torí pé wọ́n mọ̀ pé àwọn ò kì í ṣe báyìí tá a bá rẹ́ni tó ń hùwà burúkú àwọn ò sọ fọlọ́pàá pé lágbájá báyìí ni ẹ lọ mú wọn dẹ̀ lọ mú wọn dẹ̀ prosecute ẹ jẹ́ ká padà síbi tá a ti ń sọ̀rọ̀ bọ̀ ìgbà tí ní stadium tẹ mobilize lọ mobilize àwọn ọmọ ẹgbẹ́ lọ bí 5,000 members. mobilize àwọn ọmọ ẹgbẹ́ wa lọ síbi tí wọ́n ti ṣe ìbúra fún gọ́vnà. táwọn náà dẹ̀ rí yín pé. ibi tí èèyàn 5,000 tán dẹ̀ wà ní uniform àwa gan láyé fẹ́ rí jù ìjọ náà torí pé green and white òun la lò so even commentator àwọn MC gbà yẹn gan wọ́n tún kí wa pé àwọn NURTW wọ́n wà ní stadium báyìí o tí wọ́n bá gómìnà kẹ́yẹ o but to our surprise ajáde kúrò ní ìgbà tá parí ìbúra ajáde kúrò ní stadium bí mú kálọ̀ zilari àwọn òmùpọ̀ ti launch àwọn talks around wọ́n ìbẹ̀rẹ̀ sí ní yìnbọn lu àwọn ọmọ ẹgbẹ́ wa ni. láti inú stadium yẹn. nínú stadium gangan
many of them were arrested lọ́dún yẹn that's 2019 ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàáfíà táwa ń lò lọ́wọ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí nǹkan kó ṣe nìkan kan wà a padà sí gáràjì sí wa bẹ́ẹ̀ tó surprise mi níjọ́ kẹta àrò fún yín gbà náà pé kí ló lè fà. we don't think ronú sí pé nǹkan kan tiẹ̀ lè ṣẹlẹ̀ yóò lè believe pé alice ọlọ́pàá ń bẹ ní ìlú náà ọlọ́pàá mẹni tí àwọn ọlọ́pàá sàn bẹ ní stadium wọ́n dẹ̀ ṣe normal wọ́n arrest many of his boys lọ́dún yẹn wọ́n arrest many of his boys group ẹ̀ ń gẹ́tì lọ́dún yẹn ìgbà tó dijọ́ kẹta tí gómìnà dórí àléfà wọ́n ṣe pè mí níyẹn wọ́n bá ní wọ́n fẹ́ rí mi ní government house government office ní secretariat mi ìwà surprise pé wọ́n pè mí mo dẹ̀ kọ́ọ̀lù àwọn ọ̀gá mi àwọn alẹ́ṣì gbogbo àwọn bàbá yìí náà mo pè wọ́n ní gómìnà tuntun sọ pé wọ́n fẹ́ rí wa o bàtà dé secretariat náà bá lèmi nìkan ni màá wọlé kí ló dé báwo lèmi nìkan ṣe máa wọlé ṣẹ̀fà ní option mo ní láti wọlé ìgbà tí mo jókòó lọ́dún yẹn pẹ̀lú gómìnà jókòó báyìí commissioner of police ìgbà yẹn jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ garrison commander jókòó lẹ́gbẹ̀ẹ́ director of SS jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ commander of civil defence wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ governor ó dẹ̀ pọ́n márùn-ún nìyẹn wọ́n jẹ́ mẹ́fà èmi jókòó síwájú wọn báyìí èmi nìkan n tí máa surprise wọ́n kàn sí ilẹ̀kùn kan ní secretariat yìí bọ́sì lárí náà ṣe sílẹ̀kùn fọ́sì lárí mi ṣàgbéjò ti lọ́wọ́ náà báyìí bọ́sì lárí náà bá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. lẹ́gbẹ̀ẹ́ títí yín lẹ́gbẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí èsì sọmọ ẹgbẹ́ wa àwa jókòó àwọn àwájú gọ́vnà ń wò wá àwọn security ẹ̀ náà ń wò wá gọ́vnà ní bàbá èjì ògbè ẹ̀yin àti kejì yín àwọn fẹ́ kẹjọ lọ ṣe meeting àwọn fún wa ní 30 minutes kájọ lọ ṣe meeting àwọn ó jókòó dé wa mo wà surprise and I told the governor on that day this is government office ilé-iṣẹ́ ìjọba lélẹ́yìí NURTW is not parastatus of governor it's not the parastatus of your state governor I told the governor on that day tó bá ń gbọ́ wọn máa gbọ́ mi báyìí mo ní kò possible kémi àtọ̀sí láàrin kájọ ṣe meeting ní bí báyìí nítorí pé it's an expelled man Abuja náà ti expel ẹ̀ ẹgbẹ́ ò sì tí gbà wọ́n padà ẹgbẹ́ ò dẹ̀ tí gbà wọ́n padà tí n bá dẹ́rù yẹn wò it means mi mọ̀ nǹkan tí mò ń ṣe nìyẹn àyè ó state chairman tí mo dẹ̀ mọ̀ pé ní wọ́n ti expel ẹ̀ kúrò nú ẹgbẹ́ ẹ wá ní kémi àti ẹjọ́ lọ ṣe meeting wo la fẹ́ ṣe tó fẹ́ ṣe sóore ẹ sọ fún mi there's a plan on ground tẹ bá wẹ́rì pé plan ti wà on ground ni kán pè mí kán dẹ̀ sọ pé wọ́n ní káwọn èèyàn mi máa wọlé wọ́n á ní kọ́sẹ̀ láàrin wọ́n pè jáde láti inú wọ́n ṣílẹ̀kùn báyìí ni mo rí tán tó wọlé wá. kí ni gómìnà wa sọ. mo dẹ̀ sọ fún excellence mo ní ìbádàkẹ́ jẹ́ kí èmi àtọ̀sẹ̀ láàrin kán lọ yín ká jọ mo ní it's an expelled man of NURTW mo ní for me to be having a meeting with him inside this secretariat excellence I beg you please mo bẹ̀ wọ́n. wọ́n ní kò ní ò sọ̀rọ̀ ẹ bá gbọ́dọ̀ tó sọ lọ́dún yẹn ẹ rí pé ẹ pé kí ló sọ ó ní àwọn eléyìí ìjọba wọn ti lọ APC ni wọ́n ṣiṣẹ́ fún ìjọba tó ń lóde yìí o òun ló ń fẹ́ ṣe state chairman that was what he said on that day n tó sọ nìyẹn mo kàn ń wò bí fọ́tò báyìí pé ìjẹ́lẹ̀ ìmọ̀ tó ń sọ báyìí mo understand pé all those security of that tí wọ́n à ń jókòó jọ yẹn they were not happy yes of course ẹ pé body language yẹn wá rí. ẹ rí lójú wọn. mo rí lójú wọn but to my surprise ìgbà tí gómìnà máa sọ̀rọ̀ gómìnà bá ní àwọn proscribe NURTW for now. kí ni ìdí tán. I say your excellency proscribed torí surprise ni pé àwọn proscribe wa on what kí la ṣe kí ni nǹkan ọ̀hún ṣe pé as an excellency ṣe pé mi lè máa sọ owó ìbò sọ gbọ́ wọn lẹ́nu. but I said something mo ní your excellency proscribed mo fún un rẹ lẹ mo fi sọ. prescribe báwo. prescribe báwo kí la ṣe ẹni tó dá wàhálà lẹ́ńjẹ tàtàn yìnbọn táwọn ọlọ́pàá kó tí ò yẹ kó wà ní orí tí ò yẹ kó wà lórí ìjókòó mọ́ ó tún wà ní ìjókòó níwájú gọ́vnà ṣẹ̀gbẹ́. bóyá gọ́vnà nídìí tán fi ṣe bẹ́ẹ̀. well I don't know. being the chief security officer of the state. bóyá mi ò lè sọ yẹn sá. so n ta máa rí mo dey check out gbogbo àwọn èèyàn mi ti wá ń ta kí ló ṣẹlẹ̀ ìjì ogun mínítò ní ti gómìnà wí ni o ní ti mo wí ni o wọn náà proscribe wa o àwọn officers àwọn bàbá àgbàlagbà ni kí ló dé kí la ṣe
ẹ wò tán tí mo ti ń sọ́bọ̀ lẹ́yìn wípé ẹgbẹ́ wa ti wà nínú àlàáfíà yẹn làwọn náà jẹ́ tán fi tíbò wọn tó fi rọrùn ní 2019 kí la ṣe lásàǹgbéra wa yẹ̀wò àti ìkún sẹkítẹ́rìàtì tí rédíò ti gbé pé the excellence of Oyo State Governor Seyi Makinde has prescribed NURTW ṣe mọ̀ ó domi tútù sí yín lára ó domi tútù sí wa lára everybody wà panic irú kí lélẹ́yìí kí ló ń ṣẹlẹ̀ kí la ṣe kí la dánwò tí gómìnà sọ pé ó ń prescribe wa so lẹ́yìn yẹn kí àlàáfíà ó tún lè continue náà àwọn àjókòó wá sí meeting ó dá èèyàn sá làláfi bí ẹ̀ jẹ́ gómìnà náà ó gbọ́dọ̀ làláfi ó gbọ́dọ̀ lẹ́ni tó lè bá sọ̀rọ̀ tán bá wá sọ wípé ẹ̀yin ni ẹ wà nú àwọn tó súnmọ́ gómìnà á lọ bá yín lé ń tá àmọ̀rí nìyí gómìnà mọ́ ló ń prescribe wa àmọ́ tá a ṣe. ẹ lọ bẹ àwọn èèyàn sí gómìnà Ṣèyí Mákindé àwọn tó súnmọ́ wọn. ṣe lè jẹ́ ká mọ ẹyọ kàbí méjì nù. ṣe wẹ́ ẹ má jẹ́ kí n mention orúkọ at least asúnmọ́tò àwọn èèyàn bíi 17 number ní tí ò ní jẹ́ kí n mention ni pé ẹ mọ́tò jẹ́ ń lọ sí eré àyẹ̀nà kò sí tó kàn wá pẹ̀lú politics NURTW ti wá ló kàn mí. àwọn ẹ̀dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ wípé ká má wọrí àwọn ò bá gómìnà sọ̀rọ̀ n tó sọ yẹn àwọn ò bá sọ̀rọ̀ yóò bá wọn change ẹ̀ pé torí àwọn ò fẹ́ kí ẹgbẹ́ àwọn PDP yìí o àwọn ò fẹ́ kó dance into NURTW. kó mọ́ dàbí ti torí àwọn tá à ń sọ lájọ náà PDP náà ni gbogbo àti PDP bá ti dé báyìí náà máa ń kọlù wa. adẹ̀fọkànbalẹ̀ a sì ń ṣe sùúrù. I want to tell you for good 9 months orí pàǹbẹ gómìnà lọ́wọ́ òun náà wà. bí a gómìnà náà wá rí i pé bí àwọn ti lọ wo òfin wò ṣẹ̀pọ̀n ní àwọn agbẹjọ́rò àwọn lawyers bẹ́ẹ̀ ni mo rò pọ́n rí i pé àsì lọ́ndà ìjọba àwọn wọ́n wá rò nǹkan tó lè ṣe nọ́mbà fọ́ọ̀mù park management system nọ́mbà náà gbé park managing system jáde. lẹ́yìn ìgbà tí wọ́n ti fòfin de ẹgbẹ́ yín fẹ́ràn fòfin de wa lẹ́yìn oṣù mẹ́sàn-án àti gbégbèsè kankan ń bẹ gbogbo èèyàn káàkiri ni ẹ̀sìn bẹ̀bẹ̀ káàkiri ńgbà náà ni. I'm telling you tó a ṣe pé ń jọ̀hún tí union jẹ́ union ni èèyàn sọ pé ń prescribe wa ìlú sì máa lọ lálàáfíà bẹ́ẹ̀ nítorí pé a ti dàtún bí látàyè Ajímọ̀bí àlàáfíà yẹn ó sì ń continue. ní gbogbo oṣù mẹ́sàn-án yẹn àwọn wo ló ń ṣe àmójútó garages káàkiri. àwa ń ṣe Mukaila náà ti ń da gbogbo ẹ̀rọ náà ṣe ìpínlẹ̀ tí wọ́n ti ta àtijọ́ wà wájú gọ́vnà tó ti lè sọ́nṣe ju gọ́vnà pé ìjọba tàwọn eléyìí ti lọ ìjọba tó ń lóde yìí tí gọ́vnà ò dẹ̀ lọ síbẹ̀ pé mi ṣe gọ́vnà rẹ gọ́vnà gbogbo ayé ni mí tí gọ́vnà ò sọrú yẹn tẹ́ pé the statement tó máa jáde lọ́gùnà nípa lẹ́nu gọ́vnà nípa àwọn prescribe NURTW ṣé wọ́n ti fún ní. gómìnà lè má rí bẹ́ẹ̀. ẹjọ́ tó rọ lọ wọ́n rí ibi tá a wí sí kọ́lá kú sí wọ́n rí. wọ́n ṣàwá wọ́n wá fọ́ọ̀mù PMS lẹ́yìn oṣù mẹ́sàn-án wọ́n fọ́ọ̀mù park management system ṣe wọ́n ti fi káàmpù wa mọ́ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ mọ́kànnà kan wọ́n ká mọ́kànnà kan a sì lágbára kankan. bọ́n ṣe mention park managing system yẹn báyìí jọ́ kẹta rẹ̀ náà pé Mukaila sí secretariat tán búra fún. gẹ́gẹ́ bí controller chairman of ẹ̀yin èèyàn mi kí náà fún ọ̀gá mi kí náà fún wọ́n bá náà fún ní chairman ní PMS wọ́n dẹ̀ búra fún ní secretariat yẹn náà inú secretariat yẹn náà ti búra fún àti PMS chairman kí náà búra fún tán báyìí ó jáde sí gbogbo gáràjì ló bẹ̀rẹ̀ sí ní lé gbogbo àwọn èèyàn dànù ló ń da gbogbo gáràjì ló káàkiri ó lé gbogbo àwọn NURTW. wọ́n lé ẹ̀yin náà. nígbà tí búra fún yẹn secretariat ṣé wọn ò tí ì lé mi bá ní. ìfẹ́ àfẹ́wé. nígbà tí lè búra fún ṣe pé ìjọba lágbára tí wọn bá bá ìjọba jà fún kéèyàn fọgbọ́n ṣe ìyẹn ẹ̀ bá fọgbọ́n ṣe ń gbọ́n bá wà nǹkan kan wúlò ní ìsìn. olùwẹ̀ ó bá di ètò. wọ́n bá fi dé ẹ̀gbọ́n lẹ́sàgbòdì ó di wẹ́ lónìí. wọ́n ní ọmọ ọ̀dọ̀ náà sì fi ọgbọ́n ṣe. ọgbọ́n la fi ń ṣe títí débi tá a wà lónìí. tó kílẹ̀ wá ṣe lẹ́yìn ìgbà yẹn. now Mukaila wá di park managing system ó ń ṣe lọ àwa jókòó
èmi àtàwọn ọ̀gá mi torí àwọn ọmọwé wà bí graduate ní secretary wa tẹ̀ ń wò yẹn bàbá tán jẹ́ vice yẹn ọmọwé gidi ni wọ́n lecturer ni wọ́n mo pè ní pé ti Yorùbá ni lecturer ni wọ́n bẹ̀ sí wọn yẹn oríṣiríṣi àwọn tẹ̀ ń wò bí àwọn graduate àwọn náà jókòó tẹ̀ ń wò yìí. ayé John ni àwọn ọmọ tí ò mọ àwọn ni. mo fàyà gbé kò sí fàyà gbé mọ báyìí. àwọn èèyàn gidi àwọn tó ń níyàwó gidi ní àwọn tẹ̀ ń wò yìí ìyàwó ọ̀pọ̀lọpọ̀ wọn graduate níyàwó àwọn èèyàn mi tẹ̀ ń wò yìí. àwa gan la ń fẹ́ graduate yìí sí torí pé nígbà yẹn ni o Ṣèyí Mákindé ti sọ wá di ẹyin kíní báyìí o ó sọ wá di kíní báyìí o kọ́ lọ́wọ́ sànù wa. ìgbésẹ̀ wo lẹ wá gbé. now àwa wò wípé what could we do sáà máa wòran báyìí ni àfẹ́ jà àfẹ́ dá wàhálà lẹ̀ we now plan of went to court àwa lọ sí court láti lọ bí ilé ẹjọ́ léèrè wípé kí ló ń jẹ́ parking manager garages belong to the local government but àwọn tó ní kó máa lo garage àwọn tó láṣẹ láti lo garage tó fi ń là sílẹ̀ NURTW ni so mú kálà bọ́ sí garage ó ń to ipò fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ abẹ́ rẹ̀ àwọn tó lóyà sí àwọn ó yan chairman nù garage ó yan secretary ó yan treasurer wọ́n bẹ̀rẹ̀ sí ní control mọ́tò wọ́n ń gbowó lọ́wọ́ mọ́tò wọ́n sì ń gbowó fún ìjọba. èmi ọmọ bẹ́ẹ̀ ń gbowó fún ìjọba o. ẹ̀yin náà lẹ sọ pé ẹ máa ń bá ìjọba yọ òróró. èmi ò ṣe park manager àwọn NURTW là wà nìyẹn pé tá a bá wà ní system o gbogbo tó bá jẹ mọ́ tó lè mú ìjọba lọ síwájú revenue ni o ifun láyé Alhaji Fẹ́lẹ́ àwọn àtún máa ń collect tax wa ni owó orí táwa ń san ó ju ti táwọn aráàlú ń san lọ. Yes of course láyé Fẹ́lẹ́ a máa ń gba owó orí ara wa jọ a gba ti state jọ ó ní iye owó tá ń san lóṣooṣù fún lọ́dún fún owó orí wa tax wa branch yóò san tiẹ̀ unit yóò san tiẹ̀ ìjọba gan wà inú ìjọba gan dùn gbà yẹn pé àwọn NURTW wọ́n yan revenue collectors tí ó gbé tí ó gbé kíní wọn wá tí wọ́n mọ̀ fíìlì orúkọ wa tí wọ́n dẹ̀ máa jáde sí ti táàkì wa fún wa ẹjọ́ sáà ti support ìjọba bẹ́yẹn ìjọba kọ́ ló ra mọ́tò fún wa now why governor will come and say the prescribe NURTW or I suspend the activities of NURTW and kọ́ ló ra mọ́tò fún wa now àwọn ra mọ́tò fúnra agbóhùn ní kọ̀ọ̀kan tẹ́ ń wo àwọn ra mọ́tò wà là ń dájọ́ sínú gáràjì. ìjọba ní àṣẹ láti. lórí gáràjì náà láṣẹ lé lórí nígbà tá a bá dẹ̀ ti ń ṣètò wọn ayálégbé ni wá tí n bá rẹ̀ǹtì lé lọ́wọ́ yín tí mo dẹ̀ ń sanwó lé yín sẹ́ni rẹ̀ǹtì láti lé mi jáde ni. ní rẹ̀ǹtì náà tí a bá ṣe nǹkan tí ò tẹ́ mi lọ́rùn. tí n bá ṣe tí ò tẹ́ yín lọ́rùn ṣé mo wá sọ fún yín láti ẹlẹ̀ pé kí làwọn àṣẹ tí ò tẹ́ gómìnà lọ́rùn. ẹ ṣá lọ ilé ẹjọ́. àwa lọ ilé ẹjọ́ bàtí àwọn tí wọ́n gbé kéèsì yẹn wò ní ilé ẹjọ́ wá give ruling wípé èyí tí mo lè sọ mẹ́ mo fẹ́ sọ yẹn o setting up of park managing system to control the garages is illegal, it's null and void. wọ́n gbégi lé nípa yíyan. wọ́n gbégi lé yíyan park manager yẹn ní state high court wọn náà bí Ìbàdàn wá bí náà ni o court 4 nínú ruling yẹn ilé ẹjọ́ tún sọ wípé collecting dues by the park managing staff in the garage from the driver is illegal, is null and void. yẹni pé kò bá òfin mu. a ní ọ̀bọ̀ òfin mu. báyìí pé ń jọ náà tó ní tí union bá gbaru judgement àríwọ̀ ṣẹlẹ̀ nù. kí ló wá ṣẹlẹ̀. àtúnjà àríwọ̀ ṣẹlẹ̀ àtúntún lọ bá àwọn èèyàn tó tún súnmọ́ gọ́vnà ni ẹjẹ́ bá abẹ gọ́vnà àtún ti gbàdájọ́ kí wọ́n wò wá ṣe láàánú only because we don't want violence. orúkọ táyé ń pè wá ń jọ yẹn tó ti wọlẹ̀ látàyè Fẹ́lẹ́ àfẹ́kó repeat ara rẹ̀ mọ́. orúkọ ẹgbẹ́ oníjàgídíjàgan we don't want it to repeat itself anymore. a tún lọ báwọn èèyàn ni ẹ mọ̀ tí gómìnà ṣe. kí náà ṣe. gómìnà dẹ̀ jáde ní jọ́ kẹta tí jọ́gmẹ̀ntì yẹn jáde wọ́n ní àwọn abide with the judgment of the court. nǹkan tí ilé ẹjọ́ sọ àwọn fara mọ́. inú wa bá dùn la bá ń praise wọn la bá ń kọrin yìnyín gómìnà Ṣèyí Mákindé ọmọ dáadáa òmí sì Ṣèyí Mákindé gómìnà dáadáa àṣẹ gbogbo táwọn wíyàn débi kankan gómìnà wa ní àwọn faramọ́ o ṣùgbọ́n state government kọ́ ló ní garage wípé àwọn local government ló ní garages à ń retí nǹkan tó máa ṣẹlẹ̀ à jáde síta à ṣe wàhálà kankan gbà tó dijọ́ karùn-ún
agọ́ chairman wọn nígbà yẹn tó jẹ́ olórí àwọn local government chairman bóyá tẹ bá mi rántí orúkọ rẹ̀ I forget the name of the man bó ṣe bọ́ sórí news yẹn ló bá ní àwọn làwọn ní gbogbo garage ṣùgbọ́n àwọn tó wá ń dofa garage àwọn lé Ọ̀sìnlárí lọ́wọ́ padà gẹ́gẹ́ bí park manager yẹn tí ilé ẹjọ́ ní is not and void tí ò bófin mu ọ̀nà àwọn tó wá ń dofa ilé Ọ̀sìnlárí lọ́wọ́ àwọn oníwò ìròyìn kan abimire rẹ̀ gbà yẹn mo ní this is illegality upon illegality abẹ́rẹ́ ní sà illegality upon illegality nígbà téèyàn mọ ntí ò bófin mu lórí ntí ò bófin mu. tí ò bófin mu tẹ tún ṣe ntí ilé ẹjọ́ ní nǹkan ò bófin mu gómìnà ní òun gbà ìwọ local government chairman ìwọ tún dé òtún ní tí wọ́n ní ò bófin mu iná ìwọ náà tún ṣe Ọ̀sìnlárí tó kọ̀ǹtì. olóyìnbó á pè ní contempt of court. that is contemptation of court ṣùgbọ́n àtúnṣe sùúrù gbà yẹn àtúnyẹ̀ wà lọ́ọ̀ ṣẹlẹ̀ àwa tún wò wípé dá gọ́vnà ló ń prescribe wa lórí kí náà prescribe wa lé lórí his governor has right to prescribe NURTW are we under his administrative state àwa kọrí sí ilé ẹjọ́ àwa lọ ẹlẹ́ẹ̀kejì àwa lọ sí industrial court of law níbi tá ti ń gbọ́ ẹjọ́ àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ṣẹ̀pọ̀ òṣìṣẹ́ ni wá we are under trade union àwa lọ sí industrial court a tún bẹ̀rẹ̀ kéèsì yẹn àṣà bẹ̀rẹ̀ sí ní fa kéèsì yẹn ọdún kan ọdún kejì nígbà tó dé stage kan bàbá tá a wà ní kóòtù 1 la wà adájọ́ yẹn ní a wà ní kóòtù ńjọ́ yẹn bàbá yẹn ní àwọn òkè ń dájọ́ kéèyàn méjì ọ̀rẹ́ rìn ó ní ẹnìkan sunkún ẹnìkan rẹ̀ rìn ni adájọ́ ló sọ bẹ́ẹ̀ àwọn olóye àwọn èèyàn ọ̀rọ̀ wọn máa yé àwọn èèyàn kéèsì wa náà dẹ̀ pé ńjọ́ yẹn tí bàbá yẹn fi sọ̀rọ̀ yẹ àwa ti rí pé ó ti fẹ́ wo síbi tẹ́yìn fẹ́ pé ló fẹ́ wo síbi tá a fẹ́ ẹ mọ̀ pé ẹ má jà lọ sórí ẹ má jà lọ sórí ìgbà tí ó máa tó di next adjournment wọ́n kàn transfer kéèsì wa from court 1 to court 2 ni bàbá yẹn ló wọ́n ṣe kéèsì wa mọ́ ó rí fà kéèsì wa sí court 2 ó yẹ kó ti yá àwọn èèyàn náà pé ejò ti lọ́wọ́ nù àti ẹsẹ̀ wa fèsì kéèsì yẹn ní court 2 kí n má fọ̀rọ̀ gùn ìgbà tí judgement máa jáde ìyá court 2 yẹn wọ́n ní in the constitution of Federal Republic of Nigeria governor has no right to prescribe NURTW only but as a number 1 citizen of the state the chief security of the state pé tán bá ní pé ẹgbẹ́ kan fẹ́ dá wàhálà alẹ́ wọ́n lè suspend the activities yẹn. tán bá rí pé yóò da omi ètò ààbò. tán bá rí pé yóò da omi ètò àlàáfíà rú láti bí ọdún 5 tá a ti ń fa wàhálà àbọ̀ ẹ̀wù dájọ́ pé gómìnà prescribe wa o position ti rédíò gbé tó ń bẹ́nu pépà pronouncement tí gómìnà ṣe ní 2019 pé òun prescribe NURTW wọ́n wá dé kóòtù wọn láwọn prescribe wa mọ́ wọ́n ní àwọn suspend the activities wa ni ṣe pé mo kàn rí pé ìgbà tí nǹkan máa ń fi àjẹ èèyàn tọ́lọ́hun òde fẹ́ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bí ilé ayé yìí náà ni bá a wí àákù bá a wí ọ̀run là ń lọ ikú kan dẹ̀ ní pàgbà kó mọ̀ bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. kí ló wá ṣẹlẹ̀. àwa wò pé gómìnà lóhun prescribe wa àwọn suspend the activities wa ní gbogbo ìgbà yẹn láti 2019 yẹn tán tí láwọn prescribe wa láǹfààní àti dénú ilé ìmọ̀ ilé mi ni gbogbo everybody bẹ́ẹ̀ ṣe ráwọn yẹn ilé mi la máa assemble sí ìgbà tí judgement yẹn wá jáde tá a wá rí i pé gómìnà lóhun prescribe wa àwọn suspend the activities wa ni automatically wọ́n ti change voice yẹn nìyẹn tó tẹ̀ bá lóun prescribe èèyàn àwọn pa ẹgbẹ́ wa rẹ́ nìyẹn ìgbà tó ń tẹ́lẹ̀ àwọn prescribe wa automatically wọn ò pẹ́ ẹgbẹ́ wa rẹ́ nìyẹn àwa move from my house down to our property. ìyẹn ilé ẹgbẹ́ yín ní ibi tá a ti ń sọ̀rọ̀ lónìí àwa move wá bẹ̀ àwa assemble sí ilé mi mọ́ àwa assemble sí bíbá. kò sáwọn èèyàn kankan bí ń gbà yẹn. àtẹ̀lẹ́rú ti dé bíbá yìí mọ́ nígbà tán ti náà prescribe wa